Ǹjẹ́ mọ̀ yàtọ̀ láàrin bàbá eléégún àti bàbá kérésì? Ìyàtọ̀ tó ń bẹ láàrin bàbá eléégún àti bàbá kérésì ní ayé àtijọ́. Ní ìgbà tá a bá ti rí eégún tá a máa ń rí yìí ó máa ń kó ẹgba dání ni. Gbogbo ọmọdé á máa sáré pẹ̀lú eégún àti àwọn ènìyàn tó wà lẹ́yìn eégún. Ẹgba àbí igi la máa ń rí lọ́wọ́ wọn ní ayé ìjọ́un àná. Àwọn ènìyàn sì máa ń sáré tẹ̀lé eégún. Eégún sì máa ń fi ẹgba lé àwọn ọmọ wẹ́wẹ́ o. Àwọn tó wà lẹ́yìn eléégún náà sì máa tún fi ẹgba súra wọn. Ó jẹ́ kí a mọ̀ wípé eégún yìí kì í ṣe ọ̀rẹ́ ọmọdé rárá o. Ó tilẹ̀ jẹ́ wípé gbogbo ọmọdé máa ń sáré tẹ̀lé eégún lẹ́yìn. Wọ́n fẹ́ràn láti máa rí bàbá eléégún, láti máa pariwo bàbá eléégún, nítorí pé bó ti ń rí bàbá eléégún lẹ́ẹ̀kọ̀ọ̀kan ayọ̀ máa ń wọnú ọkàn wọn. Àmọ́ nígbà tí bàbá eléégún bá fi ẹgba lé wọn àti àwọn tó ń ṣe atọ́kùn rẹ̀ ní ayé ìgbà yìí, ó máa ń jẹ́ kí àwọn ọmọ kékeré máa sá fún eléégún. Ó sì máa ń jẹ́ kí èrò ọkàn àwọn ọmọ kékeré máa yí padà wípé eégún nǹkan burúkú ni, eégún ẹbọra burúkú ni. Kí ni nǹkan tí à ń pè ní eégún? Àwọn àgbàlagbà wá jẹ́ ká mọ̀ wípé eégún ò kì í ṣara ayé, wípé ará ọ̀run ni eégún o. Nítorí náà ló ṣe máa ń sọ wípé ará ọ̀run kìnkìnkìn. Ẹ wá béèrè lọ́wọ́ wa wípé kí ni ìbáṣepọ̀ ará ọ̀run àtàrà ayé? Ìgbà tí eléégún yìí ti jẹ́ ará ọ̀run, kí ni ìbáṣepọ̀ pẹ̀lú ará ọ̀run àti ará ayé? Ẹ jẹ́ kí ará ọ̀run máa gbọ́run sọ̀run, kí ará ayé náà sì máa gbáyé ṣayé. Nǹkan tó máa ń jẹ́ kí àwọn ènìyàn máa ní èrò wípé ará ọ̀run kì í ṣe tiwa níbí nìyẹn, tó sì máa ń jẹ́ kí ẹ̀rù máa bà wọ́n lọ́pọ̀lọpọ̀ wípé ẹni tó wà lábẹ́ ẹ̀kú a ò mọ̀ o, àmọ̀rò ẹni tó jẹ́, àti pé pàápàá wọ́n ní pé ará ọ̀run ni. Dájúdájú ẹni yìí kì í ṣe ẹni tí a lè máa bá sọ̀rọ̀ àbí tí a lè mú bí ọ̀rẹ́. Ẹ jẹ́ ká wá padà ká sọ̀rọ̀ nípa bàbá kérésì. Bàbá kérésì tí à ń sọ yìí ó wá láti ìlú Róòmù ni. Láti Róòmù ni ìgbàgbọ́ wa wípé bàbá kérésì ti wá. Bàbá kérésì tí ẹ rí yìí náà, òun náà ń bojú bí eléégún ni. A ò kí ń rí ẹni tó wà lábẹ́ bàbá kérésì, àmọ́ ìyàtọ̀ tó wà láàárín eléégún àti bàbá kérésì ni wípé eléégún yìí máa ń mú ẹgba dání, ó sì máa ń na ọmọdé, ó máa ń lé ọmọ kékeré, ó máa ń dá ìbẹ̀rù sí ọkàn ọmọdé. Bàbá kérésì náà ní ọ̀pọ̀ ìgbà àwọn ọmọ kékeré máa ń sá fún un nítorí wípé ó bojú. Ọ̀pọ̀lọpọ̀ ọmọdé máa ń sá fún un nítorí wípé ó fẹ́ fara jọ bàbá eléégún. Àmọ́ bàbá kérésì yìí ó máa ń mú ẹ̀bùn fún àwọn ọmọ kékeré, ó sì fẹ́ràn ọmọdé. Ní gbogbo ìgbà tó bá ti rí ọmọdé, a máa pe ọmọdé mọ́ra, a máa fún wọn bíi súwìtì, bíi bisikí. Ẹ̀yin Yorùbá náà lẹ sọ wípé wá gbàkàrà, wá gba dùndú. Òun ló máa ń jẹ́ kí ọmọ kéékèèké mojú ènìyàn dáadáa. Òun ni bàbá kérésì yìí fi máa ń ṣe fún àwọn ọmọ kékeré. Òun ló sì jẹ́ kí àwọn ọmọ kékeré tẹ́wọ́ gbà á lọ́pọ̀lọpọ̀, pàápàá jùlọ àwọn àgbàlagbà náà tẹ́wọ́ gbà á. Ẹ wá rí wípé àwọn ènìyàn ń ṣe ayẹyẹ ọdún bàbá kérésì èyí tí a mú wá láti ilẹ̀ Róòmù ju ọdún bàbá ńlá bàbá wa èyí tó wà ní ilẹ̀ adúláwọ̀ lọ. Kí ni ìyàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì? Ìyàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì wípé ìkan ń máa ń mú ẹgba dání, ń máa ń na ọmọdé àti àgbàlagbà máa ń sá fún un. Ìkan ó sì máa ń fa ọmọdé mọ́ra, ó sì máa ń gbé wọn, ń máa ń fún wọn ní ẹ̀bùn àti ẹgba. Nínú méjèèjì èwo lẹ lè fọwọ́ mú? Ṣé nínú ẹni tó mú ẹgba dání ni àbí ẹni tó mú ẹ̀bùn lé ọwọ́? Àwa ọmọ káàárọ̀ oòjíire, ẹ jẹ́ kí àwa náà wá ọ̀nà tí a ó fi gbé àṣà àti ìṣe wa lárugẹ. Ẹ jẹ́ kí a wá ọ̀nà láti tún àṣà àti ìṣe wa ṣe. Àwọn ohun tí àwọn baba ńlá wa fi sílẹ̀ àti ohun tí àwọn baba ńlá wa ti ṣàṣìṣe lórí tó ti pẹ́ ní ọjọ́ pípẹ́, ẹ jẹ́ kí a mú gbogbo rẹ̀ kí a tún ṣe. Eégún ń ṣe nǹkan tó burú. Eégún kì í ṣe nǹkan tó burú. Bí àwọn tó wà ní òkè òkun tá a mọ̀ sí àwọn ará Róòmù náà ṣe ń ṣe ọdún eégún wọn, bẹ́ẹ̀ ni àwa náà ṣe ń ṣe ọdún eégún wa. Kò síbi tí a ò ti ń kẹ́dìyálẹ́. Jẹ́ ká wá ọ̀nà míì náà ká mú wọ ìṣẹ̀ṣe láti jẹ́ kí àwọn ọmọ kéékèèké má máa sá fún eégún mọ́, láti jẹ́ kí àwọn ènìyàn má máa sá fún eégún mọ́. Ẹ fa àwọn ènìyàn mọ́ra, wá gbàkàrà, wá gba dùndú lọmọ kékeré fi ń mọ́jú ènìyàn dáadáa. Yàtọ̀ sí wípé ọdún kérésì jẹ́ ọdún tí wọ́n bí Jésù Kristi. Àmọ́ èyí tí wọ́n tún ń ṣe yìí, tí wọ́n fi ń ṣe ayẹyẹ bàbá kérésì tí ó ń bojú tó sì ń fún àwọn ènìyàn lẹ́bùn, ó ń jẹ́ kí ó tún parapọ̀ mọ́ ọdún yìí, nítorí pé ní àkókò tí à ń sọ yìí náà ni àkókò tí àwọn eégún ń jáde. Bẹ́ẹ̀ ni
oníríṣiríṣi eégún ló ń jáde ní àsìkò December títí wọ January. Oríṣiríṣi eégún ló máa jáde báyìí nítorí pé eégún bàbá kérésì yìí òun ló kọ́kọ́ jáde báyìí o. Ẹ á máa wò ó láti December 25 títí di February ni àwọn eégún oríṣiríṣi máa jáde ní ilẹ̀ káàárọ̀ òjíire níbí. Ṣé rí wípé eégún bàbá kérésì ló dàbí ní pé eégún àkọ́kọ́ o. Àmọ́ èyí tóun mú wá ni wípé kóun máa fún àwọn ènìyàn lẹ́bùn kó sì máa gbé ọmọ kékeré mọ́ra, máa kí àgbàlagbà, kó máa kí wọn, kó máa kí wọn, kó máa gbé wọn mọ́ra, kó sì máa fún wọn lẹ́bùn. Àwọn eégún tiwa níbí ẹgba àti èpè àti èrè òun ni eégún tiwa níbí wọ́n fún wa. Ẹ jẹ́ kí a kíra wa kí ọdún bàbá kérésì, ọdún eégún tilẹ̀ òkèèrè. A kí gbogbo wa kú pọ̀pọ̀ ṣoṣo ọdún kérésìmesì, ọdún kérésìmesì, ọdún náà á yàgò fún gbogbo wa o. Ọdún tuntun tí a fẹ́ mú yìí á jẹ́ ọdún ayọ̀ àti ọdún ìdùnnú fún wa. A ò ní sọkún lórí ọmọ, a ò ní sọkún lórí aya, a ò sì ní sọkún lórí ọkọ wa, wọn ò sì ní sọkún lórí ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀yin olólùfẹ́ wa, a kí yín wípé a kú ọdún o, a kú ọdún kérésì, ọdún á yàgò fún gbogbo wa o. Ẹ ṣé.